Kí lorúkọ yín? Bàbá yẹn fi dá mi lọ́wọ́. Bàbá kí ló ṣẹlẹ̀ mọ́? Àwọn ọmọ tí mo bí wọ́n papọ̀ mọ́ra wọn. Ǹjẹ́ ìjọba ti gbé gbèsè kan lórí ẹ̀? Bẹ́ẹ̀ ni àwọn ìjọba ti gbé gbèsè lórí. Bó làwọn ọmọ yẹn wà báyìí? Wọ́n wà ní Ṣàgámù níbi tó ti ń tọ́jú wọn. Níbi tó ti ń tọ́jú wọn. Kí lẹ fẹ́ lọ́wọ́ ọmọ Nàìjíríà báyìí? Káwọn ọmọ Nàìjíríà kan jọ kán ràn mí lọ́wọ́ káwọn ọmọ mi lè wà láàyè. Ǹjẹ́ ẹ ti bímọ tẹ́lẹ̀ kẹ́ tó bí àwọn ọmọ? Bẹ́ẹ̀ ni mo ti bímọ. Bí ọmọ mélòó lẹ ti bí tẹ́lẹ̀? Ọmọ méjì. Ọmọ méjì. Iṣẹ́ kí lẹ̀ ń ṣe gangan? Yàdírẹ́sà. Iṣẹ́ hairdresser lẹ̀ ń ṣe. Àtìgbà tó ń ti ṣe operation tẹ́ ti bímọ yìí, ẹ lè ṣiṣẹ́ mọ́ báyà bí? Bẹ́ẹ̀ ni mo lè ṣiṣẹ́. Iṣẹ́ kí ni bàbá wọn ń ṣe? Mọ́tò ló wà. Mọ́tò ni bàbá wọn wà. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí sìn ẹ nílò ìrànlọ́wọ́ àwọn aráàlú. Bẹ́ẹ̀ ni mo nílò ìrànlọ́wọ́ àwọn ọmọ Nàìjíríà kan jọ kán ràn mí lọ́wọ́. Kí lorúkọ yín lẹ́ẹ̀kan sí? Bàbá yanjú dá mi lọ́lá. Ibo lẹ̀ ń gbé gangan? Ìgbà tọ́rọ̀ ẹ̀ ti ṣẹlẹ̀ mo wà ní Ìmọ̀